Ẹ̀kọ́ kọkàndínlógún ni a fẹ́ wò. Àkórí rẹ̀ ni sísọ nípa Jésù Kristi fún ẹlòmíràn. Sísọ fún àwọn ẹlòmíràn nípa Jésù Kristi. Ọ̀pọ̀ wa tí a gbàgbọ́ ló jẹ́ pé látìgbà tí a ti gba ìyìn rere ni a ò fìgbà kankan rí jẹ́rìí Jésù fún ẹlòmíràn. Ìwọ náà bírẹ̀ ẹ léèrè, látìgbà tí o ti gba ìyìn rere, ta ló jẹ́rìí fún pé Jésù Kristi ni olùgbàlà? Ta ni o ti gbọ́ láti ẹnu rẹ̀ ohun tí Jésù ṣe fún ọ? Àwọn òbí wa, àwọn ẹ̀gbọ́n wa, àwọn àbúrò wa, ọmọ ìyá wa, ọmọ bàbá wa, àwọn mọ̀lẹ́bí, àwọn ará, àwọn ìyekan, àwọn ọ̀rẹ́ wa, gbogbo wọn ni a jẹ ní gbèsè láti sọ̀rọ̀ Kristi fún. Ìwé Ìṣe àwọn Àpọ́stélì ni ìpìlẹ̀ fún ìtàkùrọ̀sọ wa nínú ọ̀rọ̀ Ọlọ́run lónìí. Ìṣe àwọn Àpọ́stélì orí 1 ẹsẹ̀ 8. Jésù wípé ẹ dúró títí ìlérí tí bàbá mi ṣe yóò fi ṣẹ, gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ tí mo sọ fún yín. Ẹsẹ̀ mi ni mò ń kà o, ẹsẹ̀ 5 ni mò ń kà yẹn. Ẹ jẹ́ n ka ẹsẹ̀ 8 ní ó wà nínú ìwé mi. Ní ẹsẹ̀ 8 ó ní ṣùgbọ́n ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín. Ẹ ó wá máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalem àti ní gbogbo Judea àti ní Samaria títí dé òpin ilẹ̀ ayé. Ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín. Ẹ ó wá máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalem, ní gbogbo Judea, ní Samaria títí dé òpin ilẹ̀ ayé. Èrèdí fún ìfiwàgbára ẹ̀mí mímọ́ ó ní kí a lè sọ̀rọ̀ nípa Kristi fún àwọn ẹlòmíràn. Sẹ́rí, èrèdí kan tó jẹ́ gbòógì tí Jésù fi ń pè yàn sínú ìsọnidi ọmọ ẹ̀yìn ó ní pé ká lè di àjèrè ọkàn. Jésù ò ní kí ẹnikẹ́ni wá di ọmọ ẹ̀yìn kí ẹni ẹ lè bá di alákatakítí nínú ẹ̀kọ́. Jésù ò pe ẹnikẹ́ni sínú ìsọnidi ọmọ ẹ̀yìn kólúwa rẹ̀ lè máa ranjú tótó pé òun nìkan lóye ìwé mímọ́ yé. Jésù ò pe ẹnikẹ́ni sínú ìsọnidi ọmọ ẹ̀yìn kẹ́ni ẹ máa ha ẹ̀yìn jọ pé àwọn làwọn lọ́rọ̀ Ọlọ́run. Ọba ògo ó fi ìpinnu rẹ̀, èròǹgbà rẹ̀ hàn ní Mátíù orí 4 ẹsẹ̀ 19. Nígbà tó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àkọ́kọ́, ó ní ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sọ yín di apẹja èèyàn. Èrèdí ìsọnidi ọmọ ẹ̀yìn ó ní kí a di àjèrè ọkàn. Àjèrè ọkàn, téèyàn bá di àjèrè ọkàn tí ó dángájíá tó pegedé tí ó múnádóko, olúwa rẹ̀ á jẹ́ ni tí a kọ́, tí a tọ́, tí ó jẹ́ pé ẹ̀mí mímọ́ ló ń rú sókè nípa agbára ẹ̀mí láti ṣiṣẹ́ ìjèrè ọkàn. Ká tó lè sọ pé àjèrè ọkàn tó mú yányán ni mí, á jẹ́ wípé a kọ́ mi, torí Jésù kọ́ àwọn ọmọ ẹ̀, ó ní màá sọ yín di apẹja ènìyàn. Ó kọ́ wọn, ó tọ́ wọn, ó fagbára wọ̀ wọ́n kí wọ́n lè jẹ́ àjèrè ọkàn. Ń tá a gbọ́dọ̀ máa lépa nínú ìsọnidi ọmọ ẹ̀yìn yẹn pé a gbọ́dọ̀ lè kọ́ mi láti ọ̀dọ̀ Olúwa.
a gbọ́dọ̀ lè tọ́ mi láti ọ̀dọ̀ Olúwa láti jẹ́ àjèrè ọkàn, a sì gbọ́dọ̀ fi agbára wọ̀ mí láti jẹ́ àjèrè ọkàn. Ṣé rí alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run ni wá, alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ ni wá nínú iṣẹ́ ìjèrè ọkàn tí a bá yọ̀ǹda àgọ́ ara wa yìí fún ẹ̀mí mímọ́ lágọ̀ọ́ ara. Àgọ́ ara wa yìí ò ní ẹ̀mí mímọ́ ń gbé. Èrèdí tí wọ́n fi gbà wá là náà ni pé kí àgọ́ ara wa yìí lè di tẹ́ḿpìlì Ọlọ́run. Kọ́ríńtì kìíní orí 6 ẹsẹ̀ 19 àti ẹsẹ̀ 20 ó ní a ti rà yín ní iye kan, ẹ kì í ṣe ti ara yín mọ́. Kẹ́lí wa mọ̀ páyì sí tara wa, Ọlọ́run ló fún wa lẹ́mìí mímọ́ kó máa ń gbénú wa. A wà di alábàáṣiṣẹ́pọ̀ fún ẹ̀mí mímọ́ tá a bá ń yọ̀ǹda àgọ́ ara wa yìí, tá a lè yọ̀ǹda ẹsẹ̀ wa yìí láti rìn lọ bí tẹ́mi mímọ́ bá fẹ́ ká rìn lọ, ká yọ̀ǹda ọwọ́ wa ká rìn lọ bí tẹ́ ká lọ lò ó, ká yọ̀ǹda ojú wa, ká yọ̀ǹda orí wa, ọpọlọ wa yìí ni ẹ̀mí mímọ́ lò láti gbé ọ̀rọ̀ kalẹ̀. Ṣé tí mò ń sọ yé yín? Fún ẹni tí Ọlọ́run fẹ́ ká jẹ́rìí fún. Ṣé rí nígbà tí a bá wá jẹ́rìí, ẹ̀mí mímọ́ yóò ṣiṣẹ́ mẹ́ta kan nínú ayé aláìgbàgbọ́. Tí a bá jẹ́rìí yẹn ni pé tí a bá sọ̀rọ̀ Kristi fún ẹlòmíràn, iṣẹ́ mẹ́ta lẹ̀mí mímọ́ ó ṣe. Tá a bá kùnà láti sọ ọ̀rọ̀ Kristi fún ẹlòmíràn, a ti dè ẹ̀mí mímọ́ lọ́nà láti ṣiṣẹ́ mẹ́ta yẹn. Àkọ́kọ́ ni pé tí a bá jẹ́rìí fún ẹlẹ́ṣẹ̀, fún aláìgbàgbọ́, àti fún ẹ̀mí mímọ́ láàyè láti ṣiṣẹ́ àkọ́kọ́ kó tàn ìmọ́lẹ̀ sí ọkàn òkùnkùn ẹlẹ́ṣẹ̀. Gbogbo ọkàn ẹlẹ́ṣẹ̀ ló dúdú rakíraki. Ẹlẹ́ṣẹ̀ yìí wọ́n ra, wọn ò mọ odó tí wọ́n dọ̀rùn lásì, kì í ṣe pé wọn ò ní làákàyè, ṣùgbọ́n iye wọn ó ti ra. Òkùnkùn ni wọn ò mọ̀ tán yàtọ̀ sósì. Ṣé tí mò ń sọ yé yín? Nígbà tí a bá sọ̀rọ̀ Ọlọ́run, tá a bá jẹ́rìí Kristi fún àwọn aláìgbàgbọ́, ẹ̀mí máa lè tàn mọ́lẹ̀ sínú ọkàn wọn. Ìkejì ni pé ẹ̀mí mi máa lè ru ọkàn aláìgbàgbọ́ sókè láti gbàgbọ́. Iṣẹ́ Àpọ́stélì orí 2 ẹsẹ̀ 37. Àwọn tó gbọ́rọ̀ Ọlọ́run ní ọjọ́ Pentecost wọ́n ní ará kí ni kí àwa kó ṣe. Ẹ̀mí mímọ́ ló ru ọkàn wọn sókè. Ìkẹta tí ẹ̀mí mímọ́ tún máa ṣe ni pé a mú kí èèyàn ó ṣèpinnu láti tẹ̀lé Olúwa. Ọmọ onínàkúnà sọ pé ó ní èmi ó dìde, n ó tọ̀ bàbá mi lọ. Lúùkù orí 15 ẹsẹ̀ 18. Mo sọ fún bàbá mi pé èmi ti ṣẹ̀ sí ọ̀run, mi ò yẹ ẹni tó yẹ ká pè ní ọmọ rẹ̀ mọ́. Ẹ má gbàgbé iṣẹ́ mẹ́ta lẹ̀mí mímọ́ ṣe. Tá a bá jẹ́rìí, kẹ́lí mọ̀ pé ọ̀ràn ní ọ̀pọ̀lọpọ̀ wa ń dá nígbà tí ẹ̀mí mímọ́ bá ta wá lólobó pé ká bá àyàn sọ̀rọ̀ Ọlọ́run tá a wá kọ̀ tá a ṣe. Àkọ́kọ́ ni pé tá a bá sọ̀rọ̀ yẹn, ẹ̀mí mímọ́ á lè tàn mọ́lẹ̀ sí òkùnkùn. Kọ́ríńtì kejì orí 4 ẹsẹ̀ 3 àti ẹsẹ̀ 4 ó ní bí ìyìnrere wa bá farasin, ó lọ farasin fún àwọn tó nù. Ó ní àwọn tí Ọlọ́run ayé yìí ti sọ, ó ti mú kí ọkàn òmùgọ̀ wọn kó ṣókùnkùn. Ẹ̀mí mímọ́ tàn mọ́lẹ̀. Ìyẹn nìkan kọ́, tí a bá ti sọ̀rọ̀ ẹ̀rí yẹn, ẹ̀mí mímọ́ á ru ọkàn wọn sókè láti gbàgbọ́. Yẹn ni pé a mú kí ọkàn wọn gbọgbẹ́. Ní tí máa ń kọ́kàn gbọgbẹ́ ní ìsìníyè. Ìkẹta ni pé a wá mú kí ọkàn wọn fẹ́ láti gbàgbọ́. Sẹ́rí kò sí ọgbọ́n ẹ̀wẹ́ kan téèyàn fi ń jèrè ọkàn. Kò sí ọgbọ́n ìgbàlódé téèyàn fi ń jèrè ọkàn. Kì í ṣe pé ká mọ̀ Bíbélì kórí ọmọ ó yáya fún àwọn ẹsẹ̀ Bíbélì ìní Ọlọ́run máa ń lò. Irọ́. Gbogbo àwọn ọgbọ́n àyínnìkí tá a fi ń kéré òjọ nígbàlódé, èrò lálẹ́ kó jọ á lè jèrè ọkàn. Wọ́n yìí fi ọgbọ́n àyínnìkí jèrè ọkàn. Nípa agbára ẹ̀mí mímọ́ ìní a máa ń jèrè ọkàn. Ní Jésù sọ pé ẹ̀yin ó gba agbára. Ní tó sọ̀yàn di apẹja èèyàn tòótọ́, òun ni agbára ẹ̀mí mímọ́. Ẹ gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá balẹ̀. Ìgbà yìí lẹ́wàá ṣẹlẹ́rìí mi ní Jerusalem pé ní ìlú tí ó jẹ́ ìlú abínibí ẹ,
ní gbogbo Samaria, àwọn ìlú tó wà ní agbègbè ibi tí ò ń gbé àti Samaria òkèrè àti títí dópin ayé, gbogbo ayé ni Jésù ti fẹ́ ká sọ̀rọ̀ ẹ̀ rí. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ bí tó tiẹ̀ wá gan ò tiẹ̀ sọ, ọ wá lòun ríran pé ó fẹ́ wàásù gbogbo ayé, ọ̀ǹtàn rẹ̀ jẹ ni. Ẹjọ́ sí oyè yín débẹ̀ yẹn. Kí wá ní ìdí tí jíjẹ́rìí ṣe pàtàkì nínú ìwé Róòmù? Ẹ jẹ́ àwọ̀ ìṣe pàtàkì jíjẹ́rìí fún àwọn ẹlòmíràn. Róòmù orí 10 ẹsẹ̀ 13 àti ẹsẹ̀ 14. Róòmù orí 10 ẹsẹ̀ 13 àti ẹsẹ̀ 14. Ó ní gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa là ó gbàlà. Ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa ni a ó gbàlà. Ó ní ṣùgbọ́n báwo ni wọ́n ṣe ké pe ẹni tí wọn ò gbàgbọ́? Báwo ni wọ́n ṣe gba ẹni tí wọn kò gbúròó rẹ̀ gbọ́? Báwo ni wọ́n ṣe gbúròó rẹ̀ láìsí àwọn tí ó ń kéde rẹ̀? Ṣé rí ìdí kan ṣoṣo tí jíjẹ́rìí wá fi ṣe pàtàkì ni pé òun náà ní ọ̀nà kan ṣoṣo tí a fi lè gba àwọn ẹni àánú là. Gbogbo èèyàn ló ti sọnù kí wọ́n tó sọnù. Gbogbo èèyàn ló ti ṣẹ̀ tí wọ́n ti kùnà ògo Ọlọ́run. Tí àwọn èèyàn bá di ẹni ìgbàlà, tí ẹni àánú bá di ẹni ìgbàlà, á wàásù, ìyẹn ni pé á jẹ́rìí Jésù. Tá a bá ti jẹ́rìí Jésù, wọn ò lè rí gbàlà. Kí ni mo wí? Ọlọ́run ní já jẹ̀bi o. Ọ̀pọ̀ wa ni ó sì jẹ̀bi o. Ọ̀pọ̀ ló sì ti jẹ̀bi o. Torí pé Ọlọ́run má jà jẹ̀bi, ẹgbẹ̀rún àmì ọ̀ràn o. Àwa la pinnu pé nígbà tí ẹ̀mí mímọ́ bá sọ fún mi pé kí n bá ẹnìkan sọ ọ̀rọ̀ ìyìn rere, màá sọ. Tẹ́ ẹ bá sọ, Ọlọ́run sọ fún Èsíkẹ́lì, ó ní mo ti fi ẹ́ ṣe olùṣọ́ alóore. Ó ní tí mo bá sọ pé ibi ń bọ̀, tó o bá kọ̀ tó o sọ fún àwọn èèyàn yìí, ó ní bí yẹn ó dé o, wọn ó kú o, ó ní ṣùgbọ́n wọn ó béèrè ẹ̀jẹ̀ wọn lọ́wọ́ ẹ̀. Ó ṣùgbọ́n tí n bá sọ fún wọn pé ibi ń bọ̀, tí wọ́n bá sọ, táwọn ọba gbàgbọ́, wọ́n jẹ̀bi ara wọn, ọrùn rẹ̀ bọ́. Ní tí mo fẹ́ kẹ́ ẹ rí ni wípé Ọlọ́run ní jẹ́ jẹ̀bi ẹ̀jẹ̀ o, ẹ sàmì dáadáa o. Ẹ̀jẹ̀ á wá yàn ni pé mi ò ní jẹ̀bi ẹ̀jẹ̀ ẹnikẹ́ni o. Mi ò ní jẹ̀bi ẹ̀jẹ̀ ẹnikẹ́ni o. Gbogbo wa la sì ti tọwọ́ bẹ̀jẹ̀, Ọlọ́run ló sì tọwọ́ wa bẹ̀jẹ̀. Kì í ṣẹ̀jẹ̀ ewúrẹ́ o, kì í ṣẹ̀jẹ̀ àgbò, ẹ̀jẹ̀ èèyàn. Ọlọ́run ti tọwọ́ yín bọ àwọn ẹ̀jẹ̀ àwọn èèyàn kan sórí. Ọwọ́ rẹ̀ yóò lè rí ní ojú ẹ̀mí ló fi lè rí iye ẹ̀jẹ̀ àwọn èèyàn. Ẹlòmíì ní ọwọ́ rẹ̀ mílíọ̀nù ní ẹ̀jẹ̀ àwọn èèyàn tí ń bẹ lọ́wọ́ rẹ̀. Ọ̀nà tá a fi ń fọwọ́ wa mọ́ nínú ẹ̀jẹ̀ ni jíjẹ́rìí Jésù fún yàn. Pọ́ọ̀lù ó ní ọrùn mi mọ́. Ó sọ fáwọn ìjọ Éfésù, ó ní ọrùn mi mọ́. Yẹn ni kó ti fọ ẹ̀jẹ̀ wọn kúrò lọ́rùn ara ẹ̀. Bó o ni wọ́n ṣe ké pe ẹni tí wọn ò gbàgbọ́, wọ́n wá ṣe gbàgbọ́ nígbà tí wọn ò bá gbọ́. Bó o náà ṣe fẹ́ gbọ́ tẹnìkan ò bá lọ sọ fún wọn. Ṣètìrì nísìn, kí ni ìkọ́ra wọn ni o? Èmi ó sọ fún wọn kan lè gbọ́ nípa Jésù. Tí wọ́n bá gbọ́ nípa Jésù, tán bá gbàgbọ́, ẹni bá wá gbàgbọ́ yóò ké pe orúkọ Olúwa. Tó bá ké pe orúkọ Olúwa, kí ni ìsìkọ́tò rẹ̀? A ó gbàlà. Ṣé ti rí pàtàkì ẹ̀ báyìí? Bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ ẹ jẹ́rìí fẹ́ni tó yẹ kẹ́ ẹ jẹ́rìí fún, ọmọ ìyá yín, ọmọ bàbá yín, àbúrò yín, ọ̀rẹ́ yín, ẹni tẹ́ ẹ jọ ń ṣòwò, ẹni ẹ jọ ń wọlé wọ̀de, ẹlòmíì ní mùsùlùmí lọ́rẹ̀ẹ́, ẹlòmíì ló lóòṣà lọ́rẹ̀ẹ́, ẹ lọ́lọ́ nǹkan lẹ́jọ́ sìn, èmi ọba yín jà sí, àní ó sọ̀rọ̀ Jésù fún wa.
tó ń bá wọn lọ jẹun eégún tẹ́gún dé tíwọ́ náà di abégún dé tó lóró dé tó ń bá wọn jẹ ní orò tí iléyá náà tún dé tó tún tẹ gẹ̀gẹ̀ sí àyà sí àgbò. kò sẹ́sẹ̀ ẹnu kọ́ mọ́ jẹjẹkújẹ wúrowúro tó ń jẹ kiri yìí o ṣùgbọ́n kọ́ ọmọ wàá jẹ́rìí fún wọn wàá jẹ̀bi ẹ̀ jẹ́ o. ọ jẹ̀bi ẹ̀ jẹ́ o ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ o bí má gbẹ̀sìn wá bí Jésù èyí sẹ́sìn o Jésù èyí sẹ́sìn o. Kí wá ní Jésù àló ní àpòrò fún ẹ̀ṣẹ̀ ẹ̀dá ó ní ìwòsàn fún ẹ̀ṣẹ̀ ẹ̀dá. ẹ jọ sọ yé yín nípa gbígbọ́ nígbàgbọ́ tí ń wá só ti yé yín nípa gbígbọ́ nígbàgbọ́ tí ń wá. ẹ gbọ́dọ̀ sọ fún wọn ẹ jẹ́rìí fún wọn. tá a bá jẹ́ ajèrè ọkàn tá a jẹ́ ẹlẹ́rìí fún Kristi àkọ́kọ́ máa ń gbé fún Kristi ni. ní ti Jésù ẹ wò mí nígbà tá a gbà wàhálà tán kì í ṣe ọ̀run ni ọ̀run kọ́ ló lórí ọ̀run kọ́ ló lórí tó bá jẹ́ pọ̀ ọ̀run ló lórí tí wọ́n fi gbà wàhálà níjọ́ tá a gbà là yẹn wọ́n gbà wàhálà yẹn a kàn lajú sọ̀rọ̀ níjọ́ yẹn náà là bá kú. ṣé tí mò ń sọ yé ọ̀run nílé wa ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tá a báyìí ọ̀run kọ́ ló lórí ọ̀run kọ́ yìí tó ga jù fún wa báyìí ni pé o gbọ́dọ̀ jèrè ọkàn tán bá ń jí yín pẹ́bẹ́ lórúkọ ni kí ni tó lékè ń kà láyà Ọlọ́run lórí èèyàn ó fẹ́ kí gbogbo èèyàn dẹ̀ ní ìgbàlà. torí kí náà fi ń mú kí ọjọ́ dídé Jésù torí kí náà fi ń sún síwájú táwọn ẹlẹ́kọ̀ọ́ kan ti ń sọ ni pé Jésù kankan ò dé mọ́ nítorí tí wọ́n fi ń sún síwájú ó ní Ọlọ́run kò fi ìlérí wíwá rẹ̀ jáfara bí àwọn kan ti ń kà á sí ìjáfara. ó ṣùgbọ́n Olúwa mú sùúrù fún yín torí pé kò fẹ́ kí ẹnikẹ́ni kó ṣègbé bí kò ṣe pé kí wọn ó nígbàlà. ìtọ́ gajù ló kan àyà Ọlọ́run báyìí ni pé ó fẹ́ kí gbogbo èèyàn ó nígbàlà. tí wọ́n bá wá nígbàlà sọ̀rọ̀ ẹ̀rí fún ẹlòmíràn fààyè gba ẹ̀mí mímọ́ nínú ìyí tí wọ́n fi fún wa lẹ́mí mímọ́ kì í ṣe ká lè máa fẹ̀mí mímọ́ jiyàn. ṣé tí mo sọ yé irọ́ wọ́n á fún wa lẹ́mí mímọ́ ká máa pàtẹ rẹ̀ nínú fèdèfọ̀ pátápátá pórópótópótó irọ́ ìyí tí wọ́n torí ẹ̀ fún wa lẹ́mí mímọ́ Jésù ní pé ẹ jẹ́ lẹ́rìí mi kẹ́ ẹ máa sọ̀rọ̀ mi náà ni ẹ máa sọ̀rọ̀ ẹ̀rí iṣẹ́ ìyanu rẹ̀ ẹnu mi yóò máa sọ tógo rẹ̀ o títí láéláé ahọ́n mi yóò máa sọ tógo rẹ̀ o títí láéláé títí láéláé títí láéláé títí láéláé títí láéláé ahọ́n mi yóò máa sọ tógo rẹ̀ o títí láéláé ayé mi yóò máa sọ tógo rẹ̀ o títí láéláé. ẹ mọ̀ pé kò sí ògo tó tó ògo ìgbàlà. kò sí ògo tó tó ògo pé Joseph Ọládàpọ̀ ọmọ Òkunọlá ọmọ Ọlọ́run ọ̀gá ògo. pé mo ní ẹ̀mí mímọ́ tí ẹ̀mí mímọ́ máa ń gbénú mi tó bá sọ pé ayé mi ó máa sọ tógo rẹ̀ ẹnìkan tó ń gbani là ẹnìkan tó ń gbani lọ́wọ́ ayé ẹ̀yin ò mọ ògo tó wà nù Jésù ni ní àwọn bàbá wa nílẹ̀ Yorùbá
tán bá fẹ́ dira ogun ewúrẹ́ ni adìẹ nìkan kọ́ náà fi ń rúbọ tán fi ń ṣètùtù agbára. Ó ti wà nínú Bíbélì náà ti pẹ́. Ọba kan ó fẹ́ ja ogun kó lè bá ṣẹ́gun yẹn, àkọ́bí ọmọ tó yẹ kó jọba nípò ẹ̀ ó fi rúbọ. Ó fi ṣètùtù fún àwọn ẹbọra ẹ̀mí kí wọ́n lè ṣàtìlẹ́yìn fún kó lè bá bọ́ kó lè bá ṣẹ́gun. Ọ̀rọ̀ mi ò yé yín. Títí láéláé títí láé títí láé títí láé títí láéláé títí láé ẹnu mi yóò máa sọ tógo rẹ̀ o. Títí láéláé ayérayé ahọ́n mi yóò máa sọ tógo rẹ̀ o. Títí láé. Àwọn ogun kan ti ṣẹ́ fún yín tó jẹ́ pé ẹ fi nǹkan kan rúbọ ju orin ọpẹ́ lọ. Tọ́lọ́run bá fẹ́ yẹ̀yẹ́ ọ̀tá rẹ̀ á ní máa kọrin. Ògo nìyẹn. Wọ́n ti parí iṣẹ́ lórí ayé pọ́n wọn á fẹ́ gbẹ̀mí ẹ̀. Olúwa ni a kàn sọ fún ẹ má ní yìn mí kàn máa kọrin. Kàn máa kọrin. Ṣé bẹ́ẹ̀ kọrin ní primary school? Olúròǹbí jẹ́jẹ́ ewúrẹ́. Òǹbí jẹ́jẹ́ àgùntàn bọ́ lọ́jọ́. Olúròǹbí jẹ́jẹ́ ọmọ rẹ̀ á. Ènìyàn jẹ́jẹ́ àgùntàn bọ́. Olúròǹbí jẹ́jẹ́ ọmọ rẹ̀ apọ́n ló fi ṣèrúbọ. Ṣé tí mò ń sọ yé yín? Ògo àní ògo tó ń bẹ ní orúkọ Jésù. Àwọn kan wí wóró níbi tí wọ́n ti sọ wóró yẹn náà kọ́kọ́ ya wèrè ń bẹ. A máa sọ wóró agbára náà sì bàdé bẹ́ẹ̀. Àní ẹ ibẹ̀ ni ó dẹ̀ gbà sọ́dá. Jésù wá gbà wá là. Ẹ sọ̀rọ̀ ẹ̀rí fáwọn ẹlòmíràn. Ẹ sọ̀rọ̀ ẹ̀rí fáwọn ẹlòmíràn. Nígbà Jésù dé n tó fi pe àwọn ọmọ ẹ̀yẹn ó ní mo fẹ́ sọ yín dàpẹ́jẹ́ ara èròǹgbà ẹ̀ ni pé ó ní ẹ wá bá mi gbé kẹ́ ẹ lè mọ̀ mí. Ká tó jẹ́rìí Jésù fún ẹlòmíràn àkọ́kọ́ gbọ́dọ̀ bá Jésù gbé ká lè bá a gbé fún Jésù. Àkọ́kọ́ gbọ́dọ̀ bá Jésù gbé. Nígbà bá Jésù gbé á mọ̀ wá rẹ̀ á mọ̀ sí rẹ̀ á wá máa gbé ayé bí Ọlọ́run. Jésù tó wá fi hàn wá nú ayé. Jésù ọ̀mẹ́sìn wá sáyé. Jésù ọ̀mẹ́sìn gbàgbọ́ wá ìgbé ayé tọ́lọ́run fẹ́ ká gbé lọ́wọ́ á fi hàn wá. Bíbí bàbá ti fẹ́ kẹ́ ẹ gbére o. Kò fẹ́ kẹ́ ẹ máa ta wóróbo kẹ́ ẹ máa ta bàṣánsọ́ọ̀sì. Kò fẹ́ kẹ́ ẹ gbére kankanlẹ̀ kẹ́ ẹ máa ṣe báyìí kó jákujáku ní. Àwọn tó pàtẹ ọ̀ràn ṣọ́ọ̀ṣì ó dàbàrú ẹ̀ fún wọn pé ẹ má tajà ṣọ́ọ̀ṣì ó ta nílé àdúrà la máa pè. Nígbà tá a bá gbé ayé wa fún Jésù a wà máa jẹ́rìí Jésù. Ṣùgbọ́n bí ìjẹ́rìí yẹn náà ṣe wá rí yẹn náà a nílò ìrànlọ́wọ́ rẹ̀. Ó gbọ́dọ̀ fi ìfẹ́ ọkàn sí wa lọ́kàn. Ọlọ́run gbọ́dọ̀ fi ìfẹ́ ọkàn àwọn ẹlẹ́ṣẹ̀ sí wa lọ́kàn tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé ìtara wa yóò pọ̀ fún ìgbàlà ọkàn ẹlẹ́ṣẹ̀. Ìyẹn nìkan kọ́ á tún béèrè fún ọgbọ́n. A nílò ọgbọ́n tá a fi ń gbọ́rọ̀ kalẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀rí wa ò ní nítumọ̀ létí wọn. Ṣé ọ̀rọ̀ mi yé wa? Ẹ̀rí wa ò ní nítumọ̀ ní etí wọn. Ntí mò ń jẹ́ kó yé yín ni pé ntí ìpàtàkì ìjẹ́rìí kí ẹlẹ́ṣẹ̀ lè bá a dẹni ìgbàlà la fi gbọ́dọ̀ jẹ́rìí. Tá a bá sì jẹ́rìí
wọn ò ní lè ké pe orúkọ Olúwa débi tí wọ́n fi gbà ní ìgbàlà. Ẹni tí ó bá ké pe orúkọ Olúwa yóò ti kọ́kọ́ gbọ́ nípa orúkọ yẹn. Nígbà ó bá gbọ́ ni ó wà gbàgbọ́. Tó bá wá gbàgbọ́ ni ó ké pe orúkọ Olúwa. Nígbà òun bá sì ké pe orúkọ Olúwa a ó gbàlà. Ṣùgbọ́n kò lè gbọ́ láì jẹ́ pé a bá sọ fún un. Ìyẹn ni pé ọwọ́ wa ló wà báwọn èèyàn wọ́n bá dẹni ìgbàlà. Ọwọ́ wa ló wà. Olúwa sì ti fi ságbádá wa. Ọlọ́run dá ságbádá èmi àtẹ̀yìn nìyẹn. Ọlọ́run yìí dàgbà kó dá wàhálà kankan sí wa lágbádá. Ìjèrè ọkàn ni. Ntọ́fẹ́ ká máa yan kò ní pé sọ̀rọ̀ ẹ̀rí oore mi fún ẹlẹ́ṣẹ̀. Má lọ jìnnà láyìíká ẹ. Àwọn tẹ́jọ́ wọlé wọ̀de, àwọn tó fẹ́ràn ẹ tí wọ́n náà fẹ́ràn wọn, ṣùgbọ́n tó mọ̀ pé wọ́n à ní gbàlà, sọ̀rọ̀ ìgbàlà yìí fún wọn. Àwọn ọmọ ìyá rẹ, àwọn ọmọ bàbá rẹ, àwọn ẹbí rẹ, àwọn ará rẹ, àwọn aládùúgbò rẹ, sọ̀rọ̀ ìgbàlà yìí fún wọn. Ẹ jọ ṣe òye yín. Ẹ já wá wo àwòmọ́ni ẹlẹ́rìí. Ẹni a bá pè lẹ́lẹ́rìí, kí ni àwòmọ́ni rẹ̀? Mẹ́rin ni. Àkọ́kọ́ ni pé Olúwa rẹ̀ ó jẹ́ tí a ti fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ní ìgbàgbọ́ tó sì ta gbòǹgbò nínú Kristi. Olúwa rẹ̀ jẹ́ ẹni tí àsìkíni a ti fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́ tó sì ta gbòǹgbò nínú Kristi. Kólósì orí 2 ẹsẹ̀ 6 àti ẹsẹ̀ 7. Kólósì orí 2 ẹsẹ̀ 6 àti ẹsẹ̀ 7. Nítorí náà gẹ́gẹ́ bí ẹ ti gba Kristi Jésù bí Olúwa, bẹ́ẹ̀ ni kí ẹ máa gbé ìgbé ayé yín ní ìrẹ́pọ̀ pẹ̀lú rẹ̀. Kí ẹ fẹsẹ̀ múlẹ̀, ṣé gbọ́ báyìí? Kí ẹ fẹsẹ̀ múlẹ̀, kí ẹ sì máa dàgbà nínú rẹ̀. Kí ẹ sì jẹ́ kí ìgbàgbọ́ yín ó dúró ṣinṣin. Tá à ń pè ní kéèyàn ta gbòǹgbò mọ́lẹ̀ nìyẹn. Bí ẹ ti kọ́ láti ṣe, kí ẹ máa dúpẹ́ nígbà gbogbo. Pétérù kìíní orí 3 ẹsẹ̀ 15. Ìdí tí a fi gbọ́dọ̀ ní gbòǹgbò nítorí àwọn èèyàn ó béèrè lọ́wọ́ rẹ. Wọ́n ó béèrè tó fi gbọ́dọ̀ jẹ́ ní tó ní gbòǹgbò nínú Kristi tí ìgbàgbọ́ rẹ sì dúore. Pétérù kìíní orí 3 ẹsẹ̀ 15. Ṣùgbọ́n ẹ fi ààyè fún Kristi nínú ọkàn yín bí Olúwa. Ẹ múra nígbà gbogbo láti dáhùn bí ẹnikẹ́ni bá bí ní ìbéèrè nípa ìrètí tẹ́ ẹ ní. Àwọn èèyàn lè bí léèrè pé kí n tiẹ̀ ló kún yín gan láyà tẹ́ fi ń sọ̀rọ̀ Jésù yìí. Ẹ sá máa làmọ́lẹ̀, ẹ máa làmọ́lẹ̀. Ẹ fi gbọ́dọ̀ ta gbòǹgbò nínú Kristi. Ẹ má sọ kàlàkàlà. Ẹni tí ó jẹ́lẹ́rìí á jẹ́ ẹni tó dúró tí a ti fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́. Sóyè yín tó sì tún fẹsẹ̀ rinlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Tímótì kejì orí 3 ẹsẹ̀ 16. Ó ní ẹ jẹ́ kí ó ní gbogbo ìwé mímọ́ ló ní ìmísí tó ní èrè fún ẹ̀kọ́, fún ìtọ́ni, ìbániwí àti nínú òdodo. Ṣé ọ̀rọ̀ yìí yín? Ẹ kọ́kọ́ gbọ́dọ̀ jẹ́ ẹni tí a fẹsẹ̀ múlẹ̀. Ìkejì ni wípé àwòmọ́ni kejì ni pé ẹ gbọ́dọ̀ ní ìdánilójú ìgbàlà tó dúró. Ìdánilójú ń kó dúró lórí ntọ́rọ̀ Ọlọ́run sọ. Ìdánilójú wa kí ni ó gbọ́dọ̀ délé lórí o? Lórí ntí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Tẹ́ wá rí ẹ̀rí mẹ́ta ni ó máa ń fi hàn wípé tí ìdánilójú yín tó gbọ́dọ̀ jẹ́ ẹ̀rí tẹ́ gbọ́dọ̀ ní. Ẹ̀rí àkọ́kọ́ ó ní ẹ̀rí ẹ̀mí mímọ́. Róòmù orí 8 ẹsẹ̀ 16. Ó ní ẹ̀mí mímọ́ ti ká lára rẹ̀ ló ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run la wà. Ẹ̀rí àkọ́kọ́ nìyẹn. Ṣé ẹ rí ẹ̀rí yẹn? Inú ẹ ló wà, ọ̀dọ̀ ẹ lọ́kàn wà, ọ̀dọ̀ mi lọ́kàn mi wà. Tí n bá lọ́mọ Ọlọ́run ni mí, tẹ́nìkan bá lọ́mọ tó bá ní mi èso ọmọ Ọlọ́run, òun ló sọ títí ẹ̀. Èmi tí mo jẹ́ ọmọ Ọlọ́run, mo mọ̀ pọ̀ ọmọ Ọlọ́run ni mí. Èṣù gan-an mà bẹ́ẹ̀. Kí ni mo wí fún yín? Èṣù mọ̀ bẹ́ẹ̀. Èṣù mọ̀ bẹ́ẹ̀. Kò dàrú fẹ́ èṣù, mo lè dàrú fẹ́ èèyàn.
kò sì dàrú fèmí ṣe tí mo sọ yé yín n tá à ń pè ní dánilójú bí ìgbà tán bá béèrè lọ́wọ́ rẹ̀ òṣè ní so lọ́wọ́ ọ̀tún sẹ́rí ní ìṣe oní mo ní o má sọ pé so lọ́wọ́ ọ̀tún ní ẹ gbà mí ọwọ́ ọ̀tún ṣẹ́ni mọ̀ pé nǹkan ó ti yíwọ́ nìyẹn. Ẹni tí ó bá jẹ́ ẹlẹ́rìí gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ìdánilójú ìgbàlà rẹ̀. Ṣẹ́ni náà pé ìdánilójú ìgbàlà ni pé tí n bá kú lónìí ọ̀run mọ́ lọ. Bàbá kan fẹ́ kú ẹ máa gbọ́ ọmọ Ọlọ́run ni fúnra ara ẹ̀ ló kọ ìwé ètò ìsìnkú ẹ̀ order of service òun ló kọ gbogbo bí wọ́n ti fẹ́ ṣe ó sì fi ibi tí wọ́n sì ń sí hàn ó sì sọ fún àwọn ọmọ ẹ̀ pé mi ò ní pẹ́ kú o mi ò ní pẹ́ kú o bọ́mọ Ọlọ́run ṣe máa ń sùn ní Olúwa fúnra ara ẹ̀ ló ṣètò ìwé ìsìnkú ó sì fún wọn pé ẹ lọ tẹ orin tẹ́ kọrì ìránṣẹ́ Ọlọ́run bàbá yẹn orin tẹ́ kọrì lẹ́yìn ọ̀sẹ̀ méjì ó sì dákẹ́. Kọ̀sẹ́lẹ̀sì kan tó lè ṣerú ẹ̀ tí kú bá dé yọmọ pọ̀ kàkà ni. Ṣé ọ̀rọ̀ mi yé yín? Ìdánilójú ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ọ̀run mi là kọ́ ọ̀run lọ́mọ ẹni tí ó lọ ṣáàjà máa ṣe lọ àwọn ẹlẹ́sìn ni ò dá lójú fún ọmọ Ọlọ́run ṣé n tí mò ń sọ yé yín? Ẹ̀rí àkọ́kọ́ ni ẹ̀rí tinú tí ẹ̀mí mi máa ń jẹ́. Ẹ̀rí kejì lẹ̀ rí ọ̀rọ̀ Ọlọ́run. Èpísẹ́lì kìíní Jòhánù orí 5 ẹsẹ̀ 13. Èpísẹ́lì kìíní ti Jòhánù orí 5. Èpísẹ́lì kìíní Jòhánù orí 5 ẹsẹ̀ 13. Ṣé wà ń bẹ̀? Ẹ jẹ́ n kà fún yín. Ó ní mo kọ̀wé sí yín ẹ̀yin tí ẹ gba orúkọ ọmọ Ọlọ́run gbọ́ kí ẹ lè mọ̀ pé ẹ níyà ní pẹ̀kun. Ẹ̀yin wo lẹ gbọ́ ọmọ Ọlọ́run gbọ́ ń bí? Olúwa ní kẹ́ ẹ mọ̀ pé ẹ níyà ní pẹ̀kun tá à ń pè ní ìdánilójú ìgbàlà ni pé mo níyè. Ẹ̀rí kẹta lẹ̀ rí ìgbàgbọ́ tá a fi gbà mí là ní ẹsẹ̀ 9 Èpísítélì kìíní Jòhánù yẹn náà orí 5 yẹn ẹsẹ̀ 9 àti ẹsẹ̀ 10 ó ní à ń gba ẹ̀rí èèyàn ṣùgbọ́n ẹ̀rí Ọlọ́run tóbi ju tèèyàn lọ nítorí ẹ̀rí Ọlọ́run ni tí ó jẹ́ nípa ọmọ rẹ̀ ẹni tó bá gba ọmọ Ọlọ́run gbọ́ ní ẹ̀rí yìí nínú ara rẹ̀ ẹni tí kò bá gbọ́ ọmọ gba Ọlọ́run gbọ́ ti mọ́ Ọlọ́run lékè nítorí pé kò gba ẹ̀rí tí Ọlọ́run ti jẹ́ nípa ọmọ rẹ̀ gbọ́. Ẹ̀yin àyànfẹ́ ṣé ọ̀rọ̀ iye yín ìdánilójú pé mo nígbàlà. Ìkẹta ni pé ká ya ara wa sọ́tọ̀ fún ìyìn rere. Ká ya ara wa sọ́tọ̀ fún ìyìn rere. Róòmù ẹ jẹ́ n ka ẹ̀rí Pọ́ọ̀lù fún inú ìwé Róòmù orí 1 ẹ jẹ́ n kọ́kọ́ ka ẹsẹ̀ 1 àti ẹsẹ̀ 2 ní èmi Pọ́ọ̀lù ránṣẹ́ Kristi Jésù ni mò ń kọ̀wé yìí Ọlọ́run pè mí ó fi mí sí òjíṣẹ́ rẹ̀ ó sì yà mí sọ́tọ̀ láti máa wàásù ìyìn rere rẹ̀. Ẹsẹ̀ 14 ó ní nítorí pé àti àwọn Gíríkì tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n àti àwọn kògbédè tí kò mọ nǹkan gbogbo wọn ni mo jẹ ní gbèsè. Ìdí rẹ̀ nìyí tí mo fi ṣe ń dàníyàn láti wàásù ìrere fún ẹ̀yin tẹ́ ẹ wà ní Róòmù náà ṣẹ́gbọ́n bá ní tó gbọ́dọ̀ máa jẹ́ àníyàn kan wà ní wípé ẹni tí mi ò bá rírí tí n bá rí lẹ́ẹ̀kan tèmi rẹ̀ bá máa jọ jókòó fún wákàtí kan mo gbọ́dọ̀ sọ̀rọ̀ Jésù fún. Sísọ ni tèmi ẹ̀mí mímọ́ ló ní sẹ́ẹ̀ sí níyè òun ló ní sẹ́ẹ̀ yí padà mi ò lè ṣe ẹnikẹ́ni níyè. Ẹ máa kọjá ààyè yín pé lágbájá jẹ́ ń sí ni ó lè síyàn níyè ó lè gbà yàn là. Ẹ̀mí mímọ́ ló ń fòye yé ni tiwa ni ká sọ ọ́ ṣé ó yẹ yín ó ní ajígbèsè ni mí torí náà mò ń dà níyàn ó ní ojú òwà tì mí láti wàásù ìyìn rere Jésù torí ìyìn rere yìí ní agbára Ọlọ́run tí a fi ń gba gbogbo àwọn tó bá gbà á gbọ́là. Ó kọ́kọ́ lo agbára yìí láàrin àwọn Júù lẹ́yìn náà ló wá lò láàrin àwọn ará Gíríkì. Ṣé ọ̀rọ̀ iye yín ẹ̀yin èèyàn Ọlọ́run ẹ jọ̀ọ́ mò ń fi àwòmọ́ni hàn yín ni o. Àmọ́ni àkọ́kọ́ ni pé
ká rí pé a dúró re nínú ìgbàgbọ́ tí a sì fi gbòǹgbò múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìkejì ni pé ká ní ìdánilójú ìgbàlà wa, torí ẹni tẹ́ ń bá sọ pé ẹ̀yin gan tẹ́ ń wàásù sẹ́yìn náà nígbàlà, a sọ pé Ọlọ́run ló mẹ́ntí ọ̀la, ó yẹ kán gbé ọ̀sìn, ó yẹ kán gbé ọ̀sìn. Bí bá ti kọ́ lọ jẹ́ aláàánú, ó yẹ kán gbé ọ̀sìn. Ó gbọ́dọ̀ lè fi gbogbo ẹnu sọ pé a ti gbà mí là, Jésù gbà mí là, mo dúpẹ́. Jésù gbà mí là, mo yege. Jésù gbà mí là, mo dọ́mọ Ọlọ́run. Mo dọ́mọ ìgbàlà, ọmọ Ọlọ́run ni mí. Sẹ́ni ó gbọ́dọ̀ dá yín lójú. Tán bá bí ń léèrè níbi gbogbo tán bá ní ọmọ ìlú bo ní ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ọmọ Ìbàdàn ẹ sọ pé ọmọ Ìbàdàn ní nàmbó ló kó yín, ó ní máa sọ pé ẹ wá nàmbó ló kó wá, wọ́n sọ pé ọmọ àlè ni wọ́n yìí. Bó ṣe dá yín lójú ọmọ ìlú bí tẹ́ ẹ̀ ń ṣe, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìgbàlà sì gbọ́dọ̀ dá yín lójú, ọmọ Ọlọ́run ni mí. Wọ́n ti tí a bá wá díẹ̀ ní ìdíyegún ẹ lọ bí kíbi tẹ́ ẹ bá fẹ́ wà lọ. Bàbá ti máa ń wàásù, mo ti wàásù ní àdúgbò yìí tí mo ní ṣe sanfó kọ ìyá mi kí n fún wọn. Mo dó wájú pásọ kan ládùúgbò yìí, ó ṣe kàtìkàtì kan lọ́wọ́ ni pé kí ló kọ yín ná? Mo ní Joseph Okanlamo, ǹjẹ́ ọmọ ìlú bo ní? Orúkọ ní ìdí ẹ̀ ni mo ní Mọ́dẹ́kẹ́ ọmọ Àkọ́ráyé ni mí. Bó ṣe dá bẹ́ẹ̀ ṣe mọ ọmọ ìlú bí tẹ́ ẹ̀ ń ṣe, bẹ́ẹ̀ lọ ṣe gbọ́dọ̀ ní ọ̀rọ̀ gbàlà gbọ́dọ̀ dá yín lójú. Ẹjọ́ sọ̀rọ̀ yé yín, gbọ́dọ̀ ní ìdánilójú ìgbàlà pẹ̀lú ẹ̀rí àníyàn. Kì í ṣe pé mò ń kó gbó sí inú, ṣé mò ń kó gbó sí inú lórí? Àlọ́ ọmọ Ọlọ́run ni wá, ọmọ Ọlọ́run ni wá, a mọ̀ bẹ́ẹ̀. Ẹni bá ló dàrú fún, ó lè dàrú fún, kò dàrú fáwa. Ṣé tí n bá lálàá gidi ni àbí tí inú mi bá dùn àbí mọ̀ pé irọ́ mi ò nílò àlá. Ìkẹta ni pé a ti yà mí sọ́tọ̀ fún yẹn rere. Ẹ̀yin náà yára yín sọ́tọ̀ fún yẹn rere. Torí kí la fi ń gbé láyé? Fún mi, torí yẹn rere ni. Torí yẹn rere ni. Ohun gbogbo tá a bá ń ṣe torí yẹn rere ni. Ṣé ọ̀rọ̀ mi yé yín? Aha. Ìkẹrin ni pé ká kún fẹ́ mẹ̀mí mọ́. Ẹni tí ó bá ṣẹlẹ̀ yóò ṣe kí ni o? Yóò kún fẹ́ mẹ̀mí mọ́. Kíkún fẹ́ mi mọ́ kì í ṣe pé ká máa béèrè fẹ́ mi mọ́. Olúwa kún fẹ́ mi mọ́, Olúwa kún fẹ́ mi rẹ̀, Olúwa kún fẹ́ mi rẹ̀, Olúwa kún fẹ́. Irọ́ jàkújàkú nìyẹn. Ẹ̀mí mímọ́ ìsàtẹ́gùn. Báwo sọ fẹ́ ní wà lẹ́gbẹ̀rẹ́ pé mímọ́ ìsàtẹ́gùn? Ọlọ́run lẹ̀mí mímọ́. Má snifu ẹ̀, má fi símú. Ọlọ́run yìí ṣe tábà, yìí ṣe àṣà. Jàkújàkú. Olúwa fúlẹ̀mìrẹ̀. Irọ́. Kì í ṣe Colorado. Irọ́. Ọlọ́run lẹ̀mí mímọ́, ẹnìkan ni. Ẹ lé ní sí òun lòun fẹ́ níyìn. Ọ̀tọ̀ ni pé mo ní ẹ̀mí mọ́, ọ̀tọ̀ ni pé ẹ̀mí mímọ́ ní èmi gangan, ó ní mi ní ọwọ́ ẹ̀. Tẹ́ ẹ bá gbé kòǹdóró lọ sí omi inú odò tẹ́ ẹ fẹ́ pọn mi, tẹ́ ẹ bá fẹ́ yọra yín lẹ́nu, tẹ́ ẹ bá ti sí kẹ́gìn kí lẹ sì bẹ́ẹ̀ kàn tẹ̀ mọ́lẹ̀ ni. Tó bá ti tẹ̀ mọ́lẹ̀ tó bá kún, kí ni ó sì tẹ́ ẹ bá fẹ́, tẹ́yìn bá fẹ́ gbómi lọ lé sí bẹ́ẹ̀ gbé nǹkan yín ni. Tẹ́ ẹ bá lómi gbé lọ lé, tẹ́ ẹ bá lè gbé tómi bá ìgbà mọ́ yín lọ́wọ́, ó di inú ìsàlẹ̀ odò. Ntọ́ Olúwa ń pè ní kẹ́kún fẹ́ mọ́ ni pé kí òun ráàyè nínú yín débi tẹ́ ẹ wàá jìn sínú ibùfẹ́ Ọlọ́run, tẹ́ ẹ nílé máa léfò mọ́. Ẹ̀yin ẹjú kẹ́gì sórí omi, ẹ rí i pé yóò máa ráre lórí omi ni yóò máa ṣe báyìí lọ, wọ́n ṣe báyìí lọ. Ẹni tó bá lẹ́mìí mọ́ bí tí wọ́n ń ṣe nìyẹn, erin kẹ́gì lórí omi ráhùn.
ṣùgbọ́n tó o bá ti kún fẹ̀mí mọ́ wàá wá rí sínú ibú fi Ọlọ́run, ibi ọba wo mi ni ó gbé ẹ lọ. ẹjọ́ sọ ti yé àwọn ọmọ ní mẹ́rin kí n rí dájú pé mo ti dúró nínú gbàgbọ́, mo sì ní gbòǹgbò nínú ọ̀rọ̀ Ọlọ́run. ìkejì, kí n ní ìdánilójú ìgbàlà. ìkẹta, kí n yára mi sọ́tọ̀ fún ìhìnrere. ẹjọ́ ìhìnrere kàn ṣe pé wọ́n gba Jésù kẹrí ìhìnrere yẹn gbogbo ọjọ́ ayé wa. Jésù ní ẹ tètè kọ́kọ́ wá jọba ọ̀run náà, gbogbo ayé wa láfi wọ̀. ìyà ẹnìpẹ̀kun kì í kàn ṣe pé mo ti ní ìyà ẹnìpẹ̀kun, gbogbo ayé iná pè ní ìyà. Jésù ní pé èyí ni ìyà ẹnìpẹ̀kun, pé wọ́n má ìwọ Ọlọ́run òtítọ́. gbogbo ọjọ́ ayé wa láfi máa mọ Ọlọ́run, gbogbo ọjọ́ ayé wa láfi máa mọ Jésù Kristi. ẹ ká yára wa sọ́tọ̀ fún ìhìnrere, bá a ti wá mọ̀ ká wá máa pín ìrírí wa pẹ̀lú àwọn èèyàn ẹlẹgbẹ́ wa. tí Jésù máa tún ṣe rè, 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 tí Jésù máa tún ṣe rè. ẹjọ́ sọ yé wa, àwa kún fẹ́mi mímọ́. sẹ́rí tá a bá wá fẹ́ ṣiṣẹ́ jíjẹ́rìí, ọ̀nà méjì la máa ń gbà ṣe: ọ̀nà tààrà àti ọ̀nà tí kìí ṣe tààrà. nínú jíjẹ́rìí Jésù, ìgbà míì a máa ń rìn sàn, ìgbà míì a ní rìn sàn. wọ́n ní sàn láàrin ajé ni mo ní pẹ́kọ̀rọ̀. ní tí wọ́n ń sọ ni pé ibi mọ̀ ń lọ rèé kọ́ ọmọ lọ, ṣùgbọ́n tó bá di pé o fẹ́ gbowó lọ́wọ́ èèyàn ó pẹ́kọ̀rọ̀. sọ̀rọ̀ mi yé yín? bẹ́ẹ̀ náà nínú iṣẹ́ jèrè ọkàn gbà mí ẹ nílò láti pẹ́kọ̀rọ̀. ṣé n tí mò ń sọ yé yín? pípẹ́kọ̀rọ̀ tí wọ́n ń sọ ni pé kò sí ní tí tẹ́ ẹ bá lọ gbági ní ìsìn, ẹ ra àwọn obìnrin tí ó bá jọ pé ní bàbá ọkọ mi ǹjẹ́ ò ní wá tí ẹ tán. pẹ́kọ̀rọ̀ tá à ń sọ ni. tó ọkọ mi ẹ bá mi ra ǹjẹ́ ò ní wá tí ẹ ǹjẹ́ ò ní wá tí ẹ ti yẹ tẹ́ ẹ ti jọ tán tó di ìyá kọ ẹ. yọmọ kúrú yọmọ ga nítorí pé ó fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀, kò dẹ̀ fẹ́ lù yín jìbìtì. ajé lójú ọmọ pẹ́kọ̀rọ̀. ṣé tí mò ń sọ yé yín? ìgbà míì wọn ajé pípẹ́kọ̀rọ̀ yẹn náà ni pé ẹ lè dé sọ wọn ni mọ̀mọ́ ẹ mọ̀ bọ́ ẹ kọ́ ẹjọ́kọ̀ ẹ̀kọ́ òun tiẹ̀ pọ̀ ẹ kọ́kọ́ gbàtẹ́gùn sára, ó lè ṣe sùúrù kó lọ sáré la omi wá fi kó fi ajé ló ràn níṣẹ́ yẹn ó pẹ́kọ̀rọ̀. nígbà yìí náà bá wà rájú ẹ lẹ́hìn kó ọmọlúwàbí tiẹ̀ lọ́mọbìnrin bẹ́ẹ̀ tiẹ̀ fẹ́ rajà ẹ wà rajà. ẹ̀yin ló ní ó sàtì ẹ̀ lájú ajé ìtàn sọ ni. tí wọ́n tún wá sọ fún mi pé ẹ wá mo fẹ́ tajà fún mi tí ò fi gbogbo pẹ́pẹ́ fúru yẹn sí, kò ní tiwọn. ṣé tí mo sọ yìí, tá a bá fẹ́ jẹ́rìí Jésù, ọ̀nà tààrà wà, ọ̀nà pẹ́kọ̀rọ̀ náà wà. màá wá là àwọn tó jẹ́ pé a máa ń lo ọ̀nà tààrà fún àtàwọn tá a máa ń lo ká pẹ́kọ̀rọ̀ fún. ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ lórí ọ̀nà tààrà yẹn. ṣe rí nígbà tá a bá fẹ́ jẹ́rìí, àwọn tá a máa ń lo pẹ́kọ́, tá a máa ń lo tààrà fún àwọn tó bá jẹ́ ẹbí wa, mọ̀lẹ́bí wa. ṣé ẹ gbọ́ mi? mọ̀lẹ́bí wa. sọ̀rọ̀ mi yé yín? Áńdérù àti Pétérù mọ̀lẹ́bí ni wọ́n. òun ló wá bá Símónì pé àwa ti rí Mèsáyà o, máa bọ̀. sotiye kọ pẹ́ sọ. mọ̀lẹ́bí lèèyàn máa ń bá sọ. ẹ sọ fọmọ ìyá yín àbúrò wa, ẹjọ́ mọ bẹ́ẹ̀ tíjọ́ bẹ̀rẹ̀. ẹ mọ bí wọ́n ṣe mọ́ bí ìyá yín tí ló ń lọ ṣọ́ọ̀ṣì tí mú yín lọ lé wòlíì, tí wòlíì ń sá yín láàké, tí ń fa àké sí gbẹ́rẹ́ sí yín lórí. àwọn wòlíì aláṣọ pupa, àwọn wòlíì aláṣọ yẹ́lò àtàwọn aláṣọ búlù, àwọn wòlíì tẹ́rọ̀jà wèrè pé sí lára. sóye yín tójú wọn pọ́n bí ẹ̀yẹ ẹ̀ná. àwọn obìnrin tí wọ́n àwọn wòlíì tí wọ́n máa ń bá yín fáwọn abẹ́ tó sì nǹkan bẹ́ẹ̀. àwọn tẹ́jọ́ rin irú yìnyín wá sọ fún wọn pé mi ti bọ́nú oko wèrè. ó yí ẹ ní ìsìnkú oko wèrè ni ìyá yín rìn tẹ́ kú. kò yé yín?
ọkọ̀ wèrè lẹ́lòmíì rìn ló lọ ṣọ́ọ̀ṣì. pé irú àwọn bẹ́ẹ̀ sàn ni ẹ sọ fún wo jáwọ́nú rẹ̀ gbé. olí kan mọ sọ fún nílùú ojúbárí kẹnu ọ̀dàkẹ́ orí a máa fárun abẹ́ obìnrin tí ọba wọn sín gbẹ́rẹ́ bẹ̀. bẹ́ẹ̀ ni mo ní bàbá Jésù olùgbàlà níbo lẹ ti rí rú ẹ̀. ó ní wọ́n fi lé òun lọ́wọ́ ni. tá a ló fi lé yín lọ́wọ́ bàbá ayé ò yẹ yín ọ̀rẹ́ nítorí ojú ti fọ́ àǹtí wo kú ojú ti fọ́. a gbàyàn lásìkò àwọn afárun abẹ́ obìnrin. àwọn ìrìgbè tó ń bẹnu ẹ̀sìn nìyẹn. sí ọ̀rọ̀ mi yé yín ẹ̀ràn sàn ni tí wàá ní ká sọ mo bá bàbá yẹn sọ mo bá tèmi lọ. ike àwọn tá a tún máa ń lò sàn fún ni ọ̀rẹ́ wa Fílípì àpọ́stélì ni ó lọ bá Nátánì ó ní àwa ti rí Jésù ti Násárẹ́tì táwọn wòlíì kọ nípa ẹ̀. Nátánì ẹni gbowó ọ̀rẹ́ wa má tàn mí tó ń rere létí Násárẹ́tì wá ni kò nílò ká jiyàn tẹ̀lé mi ká lọ. sotiye kọ pẹ́ kọ́rọ́ àwọn tá a kì í pẹ́ kọ́rọ́ fún tá a máa nà sàn fún làwọn tọrọ ayé wọn bá ká lára. ṣẹ́ra àwọn kan bẹnu ẹ̀sìn yìí báyìí tó jẹ́ pé ó yé wọn pé òtò bá ń tẹ̀ ni. bàbá kan wà ní ìlú Ìbàdàn yìí ni nínú iṣẹ́ ìjìrì ọkàn wa mo sọ fún bàbá yẹn pé kó gba Jésù. bàbá ní mùsùlùmí ni mí mo ní gbogbo èèyàn ni Jésù rìn mí sí ẹ̀jẹ̀ àbá yẹn sọ̀rọ̀ yẹn rere. bá máa sọ̀rọ̀ yẹn rere ó ní Jésù tí mo sọ yẹn ó lóòótọ́ ni mò ń sọ ó lóòótọ́ ni. ìyẹn kọ́ jáku àwọn tí wọ́n sọ pé Jésù ń bẹnu Kùránì Jésù nínú Bíbélì yàtọ̀ sí Kùránì o jákujáku ni o ẹ má jà ń fún yín ní èrí ẹ̀sìn jẹ́ o èrí ẹ̀sìn ni o èrí ẹ̀sìn ni o ẹ má jẹ́ wọ́n tàn yín o ẹ má jẹ́ wọ́n tẹ̀ yín o ó yàtọ̀ síra wọn ó yàtọ̀ síra wọn ó yàtọ̀ síra wọn ó yàtọ̀ sí wọn ra wọn. bàbá yìí ní pé àìsàn kan ṣéun ní ọdún kan ó lóun fẹ́ kú ó lóbìnrin kan wá sọ fún òun níyàwó ọ̀rẹ́ òun ní sọ pé bàbá ṣàìsàn òun ní gbẹ̀mí yín báyìí pé tẹ́ ẹ bá lè lọ ọ̀dọ̀ pásítọ̀ kan ó ní ó gbàdúrà fún yín ni ó ló ti tán tẹ́ ẹ bá ní ti tẹ̀sìn bọ́ ó ní bàtà ara ní òun ó lóun bá gbọ́dọ̀ bàbá yìí lọ́n tòótọ́ ó ní kò ní kò ń ṣe nǹkan kan ó náà kàn sọ pé bàbá ẹ máa lọ lẹ́yìn lórúkọ Jésù ara ti yá ó lára òun sì yá ó lóun mówó lọ fún ó ní kò sí ní tóun fowó yín ṣe ó ní Jésù ló jẹ́ kó ń wà láyé bàbá kí ló dé àwọn àgbà Jésù ó ní aláǹkùnrin láàyè inú ẹ̀sìn náà bí òun sí ẹ̀sìn tí ó gbà yín nínú ìyọnu Jésù tó gbà yín tí ó jẹ́ kẹ́ ẹ wà láyé ó yẹ kẹ́ tẹ́ ẹ bá rí wòsàn gbà lọ́dọ̀ Jésù tẹ́ ẹ rí gbàlà orí burúkú ni bàbá ó lé mi náà mọ̀ bẹ́ẹ̀ ó ní ṣùgbọ́n àti gbọ́ gbẹ̀mí wí tèmi mo sọ tèmi fún ṣé ọ̀rọ̀ mi yé yín Níkódémù wá tọ̀ Jésù lóru olórí ẹ̀sìn ni ṣùgbọ́n mọ̀ pé òtún bá tẹ́ ní àṣà tí ò ní kán gbogbo rakuku àwọn bàbá wa níbọ̀ yẹn àwọn olórí ẹ̀sìn ẹja àwọn ní káwọlẹ̀ ẹ̀sìn nílùú yìí jakujaku tó jẹ́ pé tó bá kú tán sí ẹ tán orí burúkú dé fún ẹ nìyẹn Jésù sọ pé lóòótọ́ mo fún ẹ tí a kò bá tún èèyàn bí kò lè rí yọ̀bọ̀ àwọn tá a máa nà sàn fún sí ọ̀rọ̀ mi yé yín Jésù ò ní kẹ́ ẹ pèrò sí ṣọ́ọ̀ṣì irọ́ Jésù lòun ẹni ọba gbàlà níyàn kan nínú ìjọ kò ní kẹ́ ẹ pèrò sí ṣọ́ọ̀ṣì ẹ sọ̀rọ̀ yín rere fún wọn nìkan gbọ́rọ̀ gbàlà wọn bá ti gbọ́ ṣẹ́ẹ̀tì bá ṣe kù sí wọn ní ní rìsọ́ọ̀tì ń kú sí èmi ò fẹ́ rìsọ́ọ̀tì tèmi fẹ́ ni pé jẹ́ ń jíyìn rere àdúgbò tí n bá ti wàásù ni gbogbo àwọn tó gbóhùn mi wọ́n ti dẹ́bọ̀ rúbi tí wọ́n bá gbàgbọ́ ọmọkùnrin kan dé àdúgbò yín Joseph Okanla ló ń jẹ́ tèmi ni kí n sọ tọ́lọ́ ní gbàlà tán bá wá láwọn ọ̀fẹ́ gbàlà ó wà láàrin àwọn àti Jésù kò kàn mí ṣùgbọ́n lọ́jọ́ ìdájú wọn á sọ pé
ọmọkùnrin yẹn sọ o. ẹ jọ sí ọ̀rọ̀ yìí yẹn a máa ń sàn án fún ẹni tó bá ń wá gbàlà. ẹ̀yin ẹ wo onínú túbú yẹn nínú iṣẹ́ àpòstélì orí 16 nígbà tí ilẹ̀ rí ó wá sáré ó fẹ́ para ẹ̀ ní Pọ́ọ̀lù ní má parẹ́ àwa mi. ó wá bá wọn ní ẹ jọ kí ni mo lè ṣe tí màá fi dẹ́ nígbàlà. wọ́n á pàtàn fún wọ́n á sí Genesis kan sí Exodus kan á parí ẹ̀ sí fi hàn jákujáku nìyẹn èrè gbé iṣẹ́ ọpọlọ kọ́ ní iṣẹ́ jèrè ọkàn. gba Jésù Kristi Olúwa gbọ́ a ó gbà ọ́ là àti wọ́ àtàràlẹ̀ ẹ̀ kójú bẹ́ẹ̀ lọ. sàn ni ẹjọ́ sọ ti yé yín nìsín ọ̀nà tí kì í wá ṣe sàn àwọn tá a máa lò fún lálejò ẹni tẹ́ ẹ̀ rírí Jésù nígbà tó rí obìnrin ará Samaria yẹn níbi omi ní Jòhánù orí 4 ó ní fún mi lómi mu Jésù fẹ́ wàásù fún ni o. obìnrin ní pé ìwọ Júù ò ń béèrè lọ́wọ́ èmi ará Samaria. ẹnìkan ní bóun ló ṣe mọ̀ pé Júù lòun tí ẹnìkan ṣe Samaria ni. sẹ́yìn ọmọ Ìbàdàn tẹ́ ẹ bá rẹ̀ ń tí èso ọmọ Ìbàdàn sẹ́yìn mọ̀ pé kì í sọ ọmọ Ìbàdàn. irú èmi ó sì ṣe kán sì mí mú lọ́mọ Ìbàdàn wọ́n bá sì sì mọ́ àwọn àtọ́ pé mi ì sọ ọmọ Ìbàdàn. ó kọ́ mi jókòó àwọn ará Ìbàdàn Òkùnọlá ni Òkùnọlá ìwé ìsọ ọmọ Ìbàdàn mi ò ní jẹ́ kán kó mi mọ́ rúgà. ṣé tí mo sọ yé yín nìsín wọ́n mọ̀ ó mọ̀ wọ́n mọ̀ra wọn. wọ́n mọ̀ra wọn tí n bá ti gbóhùn àwọn ọmọ ìlú mi kó síbi tí wọ́n wà tí mi ò dá wọn mọ̀. ṣé tí mo sọ yé o ní àtọ́ bá dẹ̀ mẹ̀bùn Ọlọ́run ni o ò ní mọ ọ̀rọ̀ ẹjọ́ tó ń rò yìí torí pé omi tí wọ́n mú yìí òǹgbẹ ò tó ń gbẹ ọ́ ṣùgbọ́n èmi lómi kan tí n bá fún ẹ lómi yẹn o tó ń sòpò ń gbẹ ògbẹ mọ́ ó ní wá alàgbà sóòjú gbájákọ̀ bàbá wa lọ ni ìtàn ló ń sọ yìí ó dá ẹ̀sà ẹ fún mi lómi yẹn lọ́mọkọ ẹ wá olóhùn ọlọ́kọ olóòpùrọ̀ ó ti ní ọkọ 5 rí ẹni ọ̀wà ńlẹ̀ rẹ̀ ní ìsìn nọ́mbà 6. ó láti gbọ́ pé mẹ́sàáyà ń bọ̀ ó ṣe wòlíì ìlíọ̀n ni ó láti gbọ́n ti sọ fún wa pé mẹ́sàáyà ń bọ̀ mẹ́sàáyà náà ní bọ́ sọ̀rọ̀ ẹ̀ ẹjọ́ sọ ti yé wa pẹ̀kọ̀rọ̀ níta ń pè ní kéèyàn pẹ̀kọ̀rọ̀ nìyẹn. ọ̀nà míì àwọn ẹlẹ́sìn ọkùnrin kan láti Ethiopia yìí Áfíríkà ní ti ń lọ sí Jerusalem lọ́sẹ̀sìn lọ́dọọdún àmọ́ yọdún tó ti lọ ṣùgbọ́n lọ́dún yẹn mímú ata Fílípì pé lọ́ọ́ bá wọn lọ́nà jù wọn lọ́ọ́ bá mẹ́rin ó wá bá ìwọ̀n kàwé wòlíì Àìsáyà. ẹ lè ra àwọn ìyá kan tí wọ́n kàn gòmọ́jú kàn ranjú mọ́ Bíbélì báyìí ẹ lè rí wọn kàn máa kiri orí òkè kí mi máa sin orí ìrìn ìrẹ́gbẹ̀ ni wọ́n rìn máa kú sórí òkè inú náná gbà lọ. ẹbí wọn léèrè ẹ̀mí máa níbi léèrè in tó ń ka nìṣó yìí ó ní yóò ṣe wáyé o nígbà tí ọ̀sẹ̀ ní tí ó ṣàlàyé ìwé Àìsáyà ló sì wá ń kà nípa ìtàn sọ pé Jésù ó kú nìyẹn bá ṣàlàyé ìmọ̀ sóòtì yé yín nìsín ọ̀nà apẹ̀kọ̀rọ̀ nìyẹn. ìkẹta ni ẹni bá tí ṣàìsàn tẹ́ ẹ bá rẹ̀ ń tọ́ ṣàìsàn tó di pé ó ti dé bèbè kú ẹ̀ ní sọ fún pé àìwọ́ ọkùnrin ó ní pẹ́ kó wákàtí 2 ló kù fẹ́ o sórí iná ọ̀run àpáàdé ó ti lanu báyìí o yóò kàn gbé ẹ̀mí báyìí wàá pa ọ̀rọ̀ tùnú ni kẹ́ ẹ sọ fún ọ̀rọ̀ tùnú ni kẹ́ ẹ sọ pé Ọlọ́run á wò yín sàn o Ọlọ́run á wò yín sàn o Ọlọ́run á wò yín sàn o Ọlọ́run á wò yín sàn o. ẹ̀gbọ́n mi kan fẹ́ kú lọ́dún kan mo ti gbàdúrà mo ti sunkún ó wá fura sí mi ó ní ṣé òun ò ní dìde lórí àìsàn ni. ní ẹ̀gbọ́n ẹja jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹ bá Ọlọ́run làjà ó wá ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àwa gbàdúrà ó ṣàfẹ́ kí n fi dáhùn lójú pé òun ò ní kú mo lè máa kú. Olúwa sọ pé ó kú mi ò dé Ìbàdàn tó fi sọ fún kó tí kú ṣùgbọ́n ìwọ̀nba àkókò tí mo ní pẹ̀lú ẹ̀yẹn ṣe tí mo sọ yìí ṣe rí ẹni ẹ̀mí ò bá tí ì bọ́ lẹ́nu ẹ̀ ó lè dẹ́ni ìgbàlà ó lè orí igi àgbélébù
ìkànnù wọn ó ní ẹlẹ́ṣẹ̀ ni mí, Jésù jọ̀ọ́ rántí mi níjọba rẹ̀. Ọba ògo wípé lónìí, ẹ má gbàgbé Róòmù orí 10 ẹsẹ̀ 30, yóò sì ṣe ẹnikẹ́ni tó bá ké korokolo. Mo rí fídíò ìyá àjẹ́ kan lónìí tí ló ń jẹran ara ẹ̀, ó ti jẹyàn ó wá agbóyè abùmáì ọjẹra ẹ̀ nígbà ó jẹyàn ọpọlọ tí ẹ̀ náà yí ọwá ń jẹra ẹ̀. Irú yẹn ó ti bọ́ fún, torí ẹni ọpọlọ ẹ̀ bá ti dàrú kò lè nígbàlà. Tùmọ̀ tí máa ń sẹ́yìn ọ̀bá tí ìdọ́pọlọ tẹ́ ẹ lè sọ fún pé màmá, ìṣiṣẹ́ kan ló ń bẹ láàrin ikú àti ìyè. Ẹni bá máa ké pe orúkọ Olúwa á máa gbàlà. Jésù ń gbàlà. Mo rántí ọmọkùnrin kan, iye kan mi ní Mọ́dẹ́kẹ́. Nígbà tá à ń lọ Mọ́dẹ́kẹ́, tá à ń wọ ojúlé dé ojúlé, ìletò dé ìletò, hospital dé hospital. Mo á dé hospital, ọmọkùnrin yẹn ó ti wà lọ hospital ti pẹ́. Mo wá sọ̀rọ̀ yẹn rere fún, mo ní ó lè dìde lórí àìsàn yìí. Mo bá gbàdúrà fún lórúkọ Jésù, mo dẹ̀ fà á dìde, ló bá rìn kiri wọ́n ní kí ló dé ẹ tí ò dìde látọ̀sùn mẹ́ta, ẹ fẹ́ pa ni. Mo ló ti ara rẹ̀ ti yá, ó ti tàsán mọ́lẹ̀, ó ti bọ́ Jésù lólùgbàlà. Mo ní mo gbàgbọ́. Ẹni bá ké pe orúkọ Olúwa lágbàlà. Ẹni kó bá ké pe orúkọ Olúwa, ẹni bá ń ṣàìsàn ẹ sọ fún ọdún kan bàbá mi ṣàìsàn lójú kú máa ní kò lè sọ̀rọ̀ mọ́. Àwẹ̀ lámúlánà lọ gbà tó fẹ́ yíwọ́ lọ́dún yẹn pẹ̀lú ọjọ́ orí iná bàbá yìí nítorí Ọlọ́run fi lámúlánà lọ́rùn lẹ̀ torí Ọlọ́run bàbá yìí kò lè sọ̀rọ̀ mọ́. Jésù ṣàánú mi, ọba ògo ní pé kò ní kú. Kò lè sọ̀rọ̀ mọ́ lóde. Ọ̀nà sọ pé kò lè sọ̀rọ̀ mọ́. Nítorí bá ti mú yàn lóhùn, ó ti mú yè. Ṣé ní tí mò ń sọ yìí, aláìsàn ẹ sọ fún. Ṣẹ́rí àwọn àǹfààní kéékèèké tá a ní láti fi sọ̀rọ̀ ìgbàlà bí kẹ́ gbàdúrà. Ìgbà míì, ṣẹ́rí àdúrà lágbára. Bàbá mi ọdún 36 ni mo fi ń wàásù tí mò ń lépa ìgbàlà ọkàn ẹ̀. Mo wá gbà tí mo sọ tí ó gbà, mo wá sọ fún ikú pé kó fi bàbá mi lọ́rùn lẹ̀, pé bàbá mi yóò rí Jésù kó torí kú. Gbogbo àtúntò àìsàn yẹn náà máa sọ fúnra mi, máa dẹ̀ sọ fọ́lọ́run pé Olúwa mo ti sọ fún ọ pé bàbá yìí ó gbọ́dọ̀ rí Kristi kó torí kú, kò gbọ́dọ̀ kú láì rí ọ. Sí ọ̀rọ̀ mi yé? Àdúrà ń gbà. Kí ni mo wí? Àdúrà. Ọlọ́run ń gbọ́ àdúrà. Ọlọ́run ń gbọ́ àdúrà. Tẹ́ bá ní Olúwa lágbájá ọmọ lágbájá kò gbọ́dọ̀ kú láì jẹ́ kó rí Jésù. Bẹ́ẹ̀ lè rí ẹni tán, ẹ sọ fún Olúwa pé gbé àwọn ikọ̀ rẹ dìde, oníṣẹ́ ayọ̀ yóò lọ jẹ fún. Ẹnìkan akànrin gbèrègbèrè á sọ̀rọ̀ ìgbàlà fún, yóò gbàgbọ́. Ẹ jọ sí oyè yín, ìgbà míì kẹ́ fún yàn níwèé ìpélébé ìwé ọ̀rọ̀ Ọlọ́run yẹn. Iṣẹ́ ni ọ̀nà ara lọ́lọ́run gbà ṣiṣẹ́ rẹ̀. Ṣé tí mo sọ yìí, ìgbà míì wà ó lè jẹ́ fíìmù. Ẹ kàn ní kẹ́nìkan lọ wo fíìmù báyìí. Sinimá lásán ní ẹ̀mí Jésù ò dẹ́ lò. Ó lè jẹ́ eré orí ìtàgé. Àwọn àǹfààní yẹn, àwọn ọ̀nà pẹ́kọ́rọ́ nìyẹn. A fẹ́ sọ̀rọ̀ gbàlà, àwa ń ṣe bí wèrè, àwa ń ṣe bí aṣẹ́wó, à ń ṣe bí ọ̀mùtí. Sóyè yín, nítorí pé ibì kan là ń lọ. Àlàáfẹ́ sọ̀rọ̀ ìgbàlà fún. Ẹjọ́ sóyè yín, ọ̀nà méjì tá ń gbà ṣe náà nìyẹn, ọ̀nà tààrà àtọ̀nà tó pẹ́kọ́rọ́. Ẹjọ́ sóyè yín, ṣe wá rí èyíkéyìí tó wá wù kí á lò nínú ọgbọ́n
ní ọ̀nà yìí láti sọ̀rọ̀ yìí rere nǹkan ló ṣe pàtàkì bẹ́ẹ̀ mi mímọ́ bá ṣe darí yín. Kí ni mo wí? Bí ẹ̀mí mímọ́ bá ṣe darí, ẹ̀mí mímọ́ gbọ́dọ̀ darí wa. Ẹ̀mí mímọ́ gbọ́dọ̀ darí wa. Ẹ kàn sáré pé ẹ sọ̀rọ̀ gbà. Ẹ wò, kò nílò kẹ́ ẹ mọ bíbélì tó pọ̀. Kí ni mo wí? Ọjọ́ kẹta tí mi ti gbà yín rere mo ti ń ṣiṣẹ́ ìjèrè ọkàn. Bàbá mi mo kọ́kọ́ wàásù fún. Epistili báyìí mo kọ́ lẹ́tà gbọ́nà. Ó sì bíjàlá, ó dájàlẹ̀ láàrin mi àti ẹ̀. Ṣùgbọ́n bọ̀ ya, mo tún ń gbé gbàgbọ́ mi. Àjọ máa sọ̀rọ̀ bàbá àtọmọ. Bàbá tún ti débi kan, màá tún mú ọ̀rọ̀ yẹn wọlé. Tí bàbá mi bá sọ̀rọ̀ ayélé, màá ní bẹ́ẹ̀ ni ayélé. Ìtàn fojú wa rí inú ilé náà tó náà ní lọ yẹn. Ṣùgbọ́n àwa ti ṣẹ́gun ayé. Èmi ti ṣẹ́gun. Kò sí àjẹ́ kan tó lè sọ̀nà dè mí. Oṣó ayé kan tó lè sọ̀nà dè mí. Ṣé n tí mò ń sọ yìí? Gbogbo ọmọ ní bàbá mi, èmi ò ń lọ lé wòlíì Jésù yìí ni. Àìsàn kan ṣe bàbá mi, mo wá pọ̀. Mo gbàdúrà fún lórí fóònù. Jésù ẹ̀yẹn mọ̀ lágbára, alágbára ni Jésù. Abẹ́yẹn ọmọ pa alágbára ni Jésù. Kí wá lóde tẹ́ ẹ sọ̀rọ̀ Jésù fáwọn mọ̀lẹ́bí yín? Màmá ṣe bẹ́ẹ̀ mọ̀ pé àwọn ẹgbẹ́ yín kan wà tán jájẹ́. Kí lóde tẹ́yìn ọmọ bá wọn lọ pàdé Jésù ni? Kọ̀rọ̀ mi ò yé yín. Àwọn ìyá kan wọ́n yọ lórí burúkú débi pé àwọn náà ń dààmú àwọn ọmọ wọn. Ẹjọ́ tí wọ́n náà sì kọ́. Wọ́n mú wọn wọnú ẹgbẹ́ ni. Ṣé ọ̀rọ̀ yìí yé yín? Ẹ kàn jẹ́ kó yé gbogbo èèyàn. Ẹ má sọ ohun tó pọ̀. Gbogbo èèyàn làrùn ẹ̀ṣẹ̀ yọ lẹ́nu. Gbogbo wa láti dẹ́ṣẹ̀. Iṣẹ́ rere ọ̀wá gbà yàn lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Kéèyàn máa ṣètọrẹ àánú kò gbà yàn lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Kéèyàn gbààwẹ̀ lámúlánà kò gbà yàn lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Kéèyàn gba lẹ́ǹtì 40 ọdún kó máa ń gbà fún 40 ọdún kó 40 ọjọ́ fún 40 ọdún. Kódà kéèyàn ó di póòpù kò gbà lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó ti tọ́ ẹ̀ṣẹ̀ ọ̀kárí. Àrùn tí ń sogójì ní sọ́dọ̀. Gbogbo tí ń ṣe Abọ́yadé, gbogbo ọlọ́ya ní í ṣe. Jésù wá ní ìwòsàn, òun la porú ẹ̀ṣẹ̀. Ẹ jẹ́ kó yé wọn pé Kristi la porú ẹ̀ṣẹ̀. Ẹ wá jẹ́ ó yé wọn pé ayé eléyìí, àwa ayé ikú ọ̀sẹ̀lẹ̀, ọ̀ranyàn ni kú fún gbogbo ọmọ adarí wọn. Dandan ni kú. Ọ̀ranyàn ni wọ́n sì dá wa lẹ́jọ́. Ó ní àti fi lílẹ̀ fún gbogbo èèyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo. Lẹ́yìn èyí, kí ni o? Ìdájọ́. Ẹ dẹ̀ sọ fún wọn pé Jésù lolùgbàlà, ọba ògo kú, òun lọmọ Ọlọ́run. Gbogbo ẹnu lèmi máa ń sọ pé ọmọ Ọlọ́run ni Jésù. Jòhánù orí 3:16 ó ní Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́, ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni pé bí ẹnikẹ́ni bá gbà á gbọ́ kó má bàa ṣègbé kó lè ní ìyà àìnípẹ̀kun. Ó ní Ọlọ́run ọ̀ràn ọmọ rẹ̀ wá sáyé láti wá dá aráyé lẹ́jọ́ bí kò sí láti wá gba aráyé la. Ẹsẹ̀ yìí tí ó ní àti dá aráyé lẹ́jọ́ àti dẹ́ntí ọ̀gbàgbọ́ lẹ́jọ́ náà. Ó ní ẹnikẹ́ni tó bá gbọ́ ọmọ gbọ́ yóò ní ìyè. Ó ní ẹnikẹ́ni tí ò bá gbọ́ ọmọ gbọ́ kò ní ìyè. Ìbínú Ọlọ́run ń bẹ lórí ẹ̀. A sọ fáwọn ẹlẹ́sìn, orí wo ni ìwọ ní ọ̀rẹ́ wa tó lè gbà bínú Ọlọ́run? Má kàwé ọ̀ràn bínú Olódùmarè. Eyín Mẹ́kà kọ́ ní ọyọ ẹnu náà ọ̀run àpáàdì. Ẹ̀rí. Omi kan mo fẹ́ mú ní ìwé ọ̀rọ̀ Ọlọ́run. Alájà àlejò ní Mẹ́kà. Mo rẹ́rìí pé Jésù olùgbàlà àwọn ọmọdé obìnrin yìí ó kú sínú ránran. Lákòótán ẹ̀yin ará, ẹ jẹ́ á sọ̀rọ̀ Kristi fún ẹlòmíràn. Kí sì là á sọ?
àní kẹ́ ẹ sọ fún àwọn èèyàn pé kí ni Jésù ṣe fún ọkàn rẹ̀. Jésù gbà mí là, mo dúpẹ́. Jésù gbà mí là, mo yege. Jésù gbà mí là, mo dọ́mọ Ọlọ́run, mo dọ́mọ ìgbà. Nígbà táwa gba Jésù ní 1986, mo rántí ń jọ́ mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀rí sọ́ọ̀sì wa, mo ní alihamdulilayi, mo dúpẹ́. Alihamdulilayi, mo dúpẹ́ pé Jésù wá sáyé o láti gbà mí là. Alihamdulilayi, mo mà ti dọ́dọ̀ Jésù, mo dáadé. Mo ti dọ́dọ̀ Jésù, mo dáadé. Mi ò dá pẹ̀rẹ̀ mọ́ onílẹ̀ dùníyàn. Mo ti dọ́dọ̀ Jésù, mo dá. Alihamdulilayi, mo dúpẹ́. Alihamdulilayi, mo dúpẹ́ pé Jésù wá sáyé o láti gbà mí là. Pé Jésù wá sáyé o láti wò mí sàn. Alihamdulilayi, mo dúpẹ́. Wákàtí àdáńjọ́ náà. Ẹ sọ fáwọn èèyàn Jésù lolùgbàlà. Ẹ dìde, ẹ já máa lọ lé wa. Ṣé sọ̀rọ̀ Jésù fún gbogbo èèyàn? Ẹ jọ̀ọ́ ẹ kéde Jésù. Ẹ já jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ f'Olúwa. Nígbà tẹ́mi máa sọ fún yín pé kẹ́ ẹ jẹ́wọ́ tẹ́ ẹ jẹ́rìí Jésù tẹ́ ẹ jẹ́rìí ẹ̀. Ẹ bẹ̀bẹ̀ kí Baba ṣàánú fún yín. Olúwa dárí ẹ̀ṣẹ̀ jì mí o. Olúwa dárí ẹ̀ṣẹ̀ jì mí o. Àwọn àǹfààní tí mo ti fi ṣòfò, Baba ṣàánú fún mi o. Ẹ wá ṣèlérí pé Baba látòní lọ wọ́n máa jẹ́rìí. Tí ẹ̀mí rẹ̀ bá ti tọ́ mi, wọ́n máa ṣe bẹ́ẹ̀. Wọ́n máa ṣe bẹ́ẹ̀. Wọ́n máa ṣe bẹ́ẹ̀. Wọ́n máa ròyìn rẹ̀. Wọ́n máa ròyìn rẹ̀. Wọ́n máa ròyìn rẹ̀. Títí láéláé. Títí láéláé. Ẹnu mi yóò máa sọ tógo rẹ̀ o. Títí láéláé. Ayé mi yóò máa sọ tógo rẹ̀ o. Títí láé. Títí ayé. Títí láéláé. Oh, títí láéláé. Títí láéláé. Ọba mímọ́ o, títí láé. Ayé mi yóò máa sọ tógo rẹ̀ o. Títí láéláé. Ọba àwọn ọba, ẹnu mi yóò máa sọ tógo rẹ̀ o. Títí láéláé.